ọlọ́ngbọ́ ẹwà kan fìkìdílé lásán ti tòní nǹkan máa gbé nǹkan mi lọ́jọ́ tòní a máa múlẹ̀ fúnra wa lọ́jọ́ ti tòní o. pẹ̀lú ọ̀rẹ́ yín ọmọọba Biodun. ọlọ́ngbọ́ ọmọọba náà ni a tún ti wà lórí ètò lọ́jọ́ ti tòní ẹ máa ṣe ètò yìí bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa láìkí ẹ máa gbé e fún ọmọọba ló wà lórí ètò. ọmọọba Biodun fìdí ìbádọ́kùn ètò ìlera lọ́rọ̀ lórí Facebook page ìgbà ìwáṣẹ̀ àti YouTube Adùn Àṣà Yorùbá TV ẹ má mí sẹ́. ọlọ́ngbọ́ ẹ gbọ́dọ̀ mísì ètò yìí ìlera lọ́rọ̀ ìlera ní ìlera ṣe pàtàkì ìlera ṣe kíni ìlera ṣe kókó ẹ gbọ́ mi téèyàn bá lálàáfíà ń lè yẹn jẹ tọ́kí ń lè yẹn jẹ chicken ń lè yẹn fa tẹran ya ṣùgbọ́n téèyàn bá lálàáfíà ọlọ́ngbọ́ tó bá gbé déwájú rẹ̀ yóò ṣe báyìí ni ẹ wo mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí péjì yìí ẹ̀yin tó rí Facebook ẹ̀yin tó rí Facebook 1 Facebook 2 ẹ̀yin tó rí Instagram ẹ̀yin tó rí YouTube akíyín o àṣeyín pẹ̀lẹ́pẹ̀lẹ́ àlò ilẹ̀gùn ẹnu akíyín gbogbo ẹ̀yin èèyàn mi nílùú Amẹ́ríkà ní US nílùú Ìrẹsì Òbí nílọrin Àfọ̀njá ní Ògbómọ̀ṣọ́ káàkiri gbogbo àgbáyé mo kí yín o ọmọ yín náà ni olólùfẹ́ yín olúwa lórí ètò lọ́jọ́ tòní. ìlera lọ́rọ̀ ẹ wá nǹkan fìdílé ètò tó jẹ́ tó lọ pẹ̀lú ọ̀rẹ́ yín ọmọọba Biodun ọmọọba Biodun. ẹ wo ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ tá a lò tẹ́ yìí ẹ wo èmi gẹ́gẹ́ fúnra mi mo jáde ni mo wá jáde mo káàkiri gbogbo àwọn ilé hospital bí mo ṣe wá káàkiri ẹ wo ó ní agbára ẹ wo mo lọ general tó wà ní ìlú Ìlọrin mo lọ Òkè Òyì mo lọ Sàdámù hospital mo lọ Gbágbá ẹ wo kó padà bí ìpolówó mo wá káàkiri mo wá lọ bẹ̀ wípé ẹ dákun o mo kàn dọ́gbọ́n wo bẹ̀ mo wá rí bí ó ṣe rẹ àwọn èèyàn ibà kí wàá ní àìsàn tó wá sí àwọn èèyàn jù wọ́n á ní eléyìí ó ní ibà wọ́n á ní eléyìí ìfúnpá rẹ̀ ga wọ́n á ní eléyìí onítọ̀ ṣúgà wọ́n á ní eléyìí kò ró oorun sùn mo wá ń káwọ́ mọ́ rí mo wá ní ó ní agbára níbi tó oògùn wà ó lẹ́yìn yìí. ìlera lọ́rọ̀ ó kú iṣẹ́ ọpọlọ. ẹ wo ọlọ́ngbọ́ yẹ ká máa ṣètọ́jú ara wa ọlọ́ngbọ́ kì í ṣègbà tó bá tó rẹ̀yàn ló yẹ kéèyàn tó máa ṣe kíni ló yẹ kéèyàn tó máa lo oògùn kò sígbà tó ò lè lo oògùn kò sígbà tó bí mo ṣe wà tí n bá rí bó ti rẹ̀ mí díẹ̀ máa wò pé ó mọ̀ ti fẹ́ máa rẹ bàbá díẹ̀ kò dẹ̀ gbọ́dọ̀ rẹ bàbá màá ní kí mo fẹ́ ṣe o màá mú 1 stone màá mú 4 màá fàlùjò màá fi lò ó bàbá làágùn wá gbogbo wàhálà tí mo ti ṣe yẹn ìyẹn ṣe kí ni ìyẹn ti lọ nìyẹn tó ẹ̀ láfi sọ gbogbo ẹ̀yin èèyàn wa wípé ẹ jọ̀wọ́ ẹ tọ́jú ara yín ìlera lọ́rọ̀ ó ṣe pàtàkì ìlera ṣe kókó. ìlera lọ́rọ̀ ẹ wá nǹkan fìdílé ètò tó jẹ́ tó lọ pẹ̀lú ọ̀rẹ́ yín ọmọọba Biodun ọmọọba Biodun fìdí ìbádọ́kùn ètò ìlera lọ́rọ̀ lórí Facebook page. sáwọn èèyàn wà bẹ́ẹ̀ báyìí. Adùn Àṣà Yorùbá TV ẹ má mí sẹ́ ọmọọba Biodun ìlera lọ́rọ̀ ó kú iṣẹ́ ọpọlọ. ọlọ́ngbọ́ ẹ máa ṣí ètò yìí ẹ máa láìkí péjì yìí ẹ ṣí ẹ jẹ́ kí àwọn èèyàn ẹ jẹ́ kí wọ́n mọ̀ pa tó ti wà lórí ètò lọ́jọ́ ti tòní bàbá Sulemani Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ wọ́n ní ká kí yín ká ṣe ń pẹ̀lẹ́ wọ́n ní ká kí yín dáadáa torí ẹ̀ la fi ń ṣe promo lọ́wọ́lọ́wọ́ à ń ṣe promo bá a ṣe ní apasi bẹ́ẹ̀ la ní sulafin la ní àwọn oògùn lóríṣiríṣi a ní wọn káàkiri ẹ wo oògùn yìí ṣe pàtàkì ó ṣe kí ni ó ṣe kókó dáadáa. Dr. Suleiman ló ní kí gbogbo yín o wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ ló ní kí gbogbo yín o. wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. wọ́n sọ́ka sùn bẹ́ẹ̀ ni 1 stone bẹ́ẹ̀ ni jẹ̀dí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ̀yìn dídùn 1 stone ni. ọlọ́gbọ́ òótọ́ ọ̀rọ̀ ni wọ́n sọ yẹn ẹ gbọ́
tó o bá ti rí báyìí wípé ó ti rì ọ́ ìwọ béèrè fún àwọn oògùn wa kí ló ń ṣe ìwọ ní irú kí ló ń ṣe ọ́ gbọ́ ìwọ tí jẹ̀díjẹ̀dí ń ṣe ìwọ tí jẹ̀díjẹ̀dí tí ò jẹ́ kọ́ lè tàtẹ̀kọ́lẹ̀ tí nǹkan ọmọkùnrin yẹn tó kéré jọjọ́ orí rẹ lọ tó ò lè dé ròdòrò tó wà ń sàlẹ̀ tó ò lè tàtẹ̀kọ́lẹ̀ tó ò lè gbòyàwó rẹ jìgìjìgìjìgì ó ní agbára ìwọ gbẹlura ó ní láwáfín ní ó ní àtàlùjọ gángan pọ̀ méjì papọ̀ tó bá ti pọ̀ méjì papọ̀ ọlọ́run gbọ́ tó bá ti gbẹlura gbọ́ mi wà á lè tàtẹ̀kọ́lẹ̀ ààrẹ á ṣe kíni ààrẹ ó lè gbá yágíyágíyágí dáadáa gbọ́ mi kí ló ń ṣe ọ́ irú àìsàn wo ló ń ṣe ọ́ jẹ̀díjẹ̀dí ló ń ṣe wọ́ ni kí ló ń ṣe wọ́. Dr. Suleiman ló ní kí gbogbo yóò wọ́n sì kí gbogbo. àti kí yín bàbá wa ríṣẹ́ bàbá wa náà là ń jẹ́ wọ́n ní ká kí ká ṣe ń pẹ̀lẹ́ ẹ má gbàgbé a ní promo ń lọ lọ́wọ́ ìwọ tó bá ti ra báàgì ńlá yìí gbogbo product wa ló ti wà á nù ẹ̀ èmi ò mọ irú àìsàn tó ń ṣe ọ́ gbọ́ mi àwọn kan sọ pé àwọn onífúnpá gíga wípé àwọn lẹ́jẹ̀ ríru gbọ́ mi àwọn kan wá láwọn onítọ̀ ṣúgà gbọ́ mi ò ní apásí ni ó wà fún ẹ ìwọ lè ra fọ́gbàlagbà tíì ní tí a bá Suleiman Ẹgbẹ̀jì tí wọ́n ṣe tíì ńlá wà kékeré ẹ̀ náà dẹ̀ tún wà ẹ gbọ́ mi bẹ́ẹ̀ ni apásí wà ìwọ tó ní ìtọ̀ ṣúgà a ní oṣù láfíìn bẹ́ẹ̀ náà ni làwáfíìn ṣe kí ni làwáfíìn wà tó ṣiṣẹ́ gidigidi. Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ ló ní. sọ wà ń bẹ̀. wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. pọ́sítọ́kà sùn bẹ́ẹ̀ níta. yes bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni fọlọ́mọbìnrin gan ẹ̀yìn dídùn. ẹ wo ẹ ká sọ tọrọ fúnra wa ẹ máa ṣe prógámù yìí ìṣẹ̀lẹ̀ ká ṣẹlẹ̀ lónìí ẹ ká fi ṣàríkọ́gbọ́n gbogbo àwọn tá a fi ọmọ kéékèèké sí inú ṣọ́ọ̀bù ẹ gbọ́ mi àwọn tí wọn ò lè ṣiṣẹ́ tó pé olè àwọn olòṣì àwọn ẹni ìyà tó wípé wọ́n jẹ́ kọ́mọ wọn yẹ kéèyàn ṣiṣẹ́ wọn ò yẹ kéèyàn kéré oko délé wọ́n ti wà ń ta o tẹ́ bá orí page 1 ẹ rí i pé a pọ́ọ̀tì láìfù kan tó wípé olè tá a mú ọlọ́ngbọ́ ó fi pépà ó fi sínú owó ó fi pépà owó yẹn pọ̀ ó wá fi pépà ó wá fi sí láàárín ó wá lọ kó fún ó wá fi lọ ra nǹkan àwọn yẹn náà wá máa kà á wọn ò ní mọ̀ pé pépà ni ìyẹn wá já ó wá nà kalẹ̀ àwa rí pépà ìgbà tí mo tiẹ̀ débẹ̀ ẹ̀rù bà mí. ẹ̀rù bà mí mo ní àfilẹ̀ ẹ mọ̀nà kì í solè wọ́n ti ẹ̀fẹ́ di tèmi wọ́n ní o wípé sẹ́mi mo rán ni mo ní kí ló dé bára sọ pé mo rán mọ̀ mí ni wọ́n láwọn mọ̀ yìí wípé olè ní lágbájá mo ní kì í solè wọ́n ló ń lè ní mo ní kì í solè òun náà wá òun náà sáré bọ̀dá mi ò solè adóbi tí mo ní kí wàá lọ ṣe ó ní ó kàn rìn lọ ní kíní kan ni báwo adúpá lọ́wọ́ àwọn ọlọ́pàá àwọn ọlọ́pàá wa àwọn náà ṣiṣẹ́ bí iṣẹ́ àwọn náà sáré dé wọ́n ní ó là nǹkan mọ́yàn lórí ni ó lóun là nǹkan mọ́yàn lórí o ebi tẹ̀fẹ́ máa káànú rẹ̀ àṣọ gidi olè àgbàlagbà olè ni wọ́n bá ní ó dà fóònù ẹ̀dà jẹ́ ká pe àwọn ẹbí ẹ̀ ká tiẹ̀ mọ irú àwọn èèyàn àbá wà ní wọ́n ti jí fóònù o wọ́n ti jí fóònù o wọ́n ti jí 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 o wípé àwọn olè ti jí fóònù o wípé wọ́n ti jí fóònù láàrin bíbí òun náà wọ́n ti jí fóònù rẹ̀ náà wọ́n ti jí fóònù rẹ̀ mọ̀tò àjẹ́ tú àpò ẹ̀ abátọ̀ ọba àpò rẹ̀ kí la bá òun tá a bá ní agbára òun tá a bá ṣe kí ni ó ní agbára bẹ́ẹ̀ ni jẹ̀díjẹ̀dí sọ wà bẹ́ẹ̀ èèyàn kọ́ ẹ má gbàgbé bàbá Suleiman Ẹgbẹ̀jì torí wa gangan ní bàbá ò ṣe sùn ní bàbá ò ṣe wó bàbá ń kọ̀wé lọ́sàn-án wọ́n kọ̀wé lóru wọ́n ṣe ìmọ̀ ìjìnlẹ̀ lórí ewé àtẹ̀gbò nǹkan tó bá rú wọ lójú àbí irú àìsàn wọn ló ń ṣe wọ ìwọ ọ̀dà fún product àbí kọ́ ṣe voice call sórí nọ́mbà yìí 09020171999 09020171999 ìwọ béèrè fún product ebi ò mọ irú àìsàn tó lè máa ṣe wọ ọlọ́ngbọ́ kò sáìsàn tí ò lóògùn ìwọ kàn sí nǹkan tó ń ṣe ọ́ tí o bá ṣe oògùn yìí
ń lọ lè lò bàbá wọn sọ fún ẹ pé yes nǹkan báyìí làwọn máa ṣe fún ẹ gbọ́ mi ìwọ sáà ti sọ nǹkan tó ń ṣe ẹ́ àlàáfíà ló ṣe kíni àlàáfíà ló ṣe pàtàkì jù 09020171999 ẹ wo bí ọ̀rọ̀ tí a ń sọ lọ mo ń bọ̀ mi ò tí ì dé ó ní agbára lọ́jọ́ ti tòní. ẹ wo làwáfín ṣiṣẹ́ gidi gan lọ́pọ̀lọpọ̀ làwáfín yes. ṣe déédéé bẹ́ẹ̀ ni ó ní làwáfín ni ó wú tí gbòǹgbò tí ò ṣe déédéé ẹ gbọ́ mi ìwọ obìnrin tí nǹkan oṣù rẹ tó ń rùn àbí tó ń lami àbí wọ́n ṣe nǹkan oṣù inú wa ń ru ẹ́ ó wá ń rọnú mọ́lẹ̀ àbí wọ́n tó rọ́mọ bí kọ́kọ́ ló la wá fífi flush gbogbo bàbá wa bá sọ fún kẹ́ni kan wọ́n ní kì í ṣe gbogbo nǹkan ńláyé wípé àbáyé ń ṣe ni rárá ẹ mọ́ mi ò gbàgbé ọ̀rọ̀ lè tí mo ń sọ lọ mi ò gbàgbé o mo wà lórí ẹ̀ máa sọ nǹkan tó ṣẹlẹ̀ nígbà tá a tú àpò rẹ̀ ṣùgbọ́n ẹ ká sọ̀rọ̀ lórí làwáfín èmi ò mọrú àìsàn bàbá wa máa sọ bàbá Sulemani Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ wọ́n á sọ wọ́n ní obìnrin wọ́n ní kì í ṣe pé àbíyọkọ ẹ̀ ló ń ṣe ni àyíkọ́ ara o kọ́kọ́ tọ́jú ara rẹ náà wàá kọ́ fọ gbogbo ìdọ̀tí tó dílé ọmọ ẹ tí ò jẹ́ kó róyún tí ò yẹ kí nǹkan àtọ̀ tí ò jẹ́ kó ṣe kí tí ò jẹ́ kó dúró àbí ọmọkùnrin tí nǹkan ọmọkùnrin rẹ̀ tó ṣe kí ni nǹkan tó ń jẹ́ ìlàtọ̀jú ara yẹn tá à ń pè ní spam bóyá wá sàn àbó lẹ bàbá wa sọ fún mi pé ẹ wàá lo làwáfín tó o bá ti lò ó yóò ṣe kí ni gbogbo ìdọ̀tí tó wà nínú gọ̀rọ̀gọ̀rọ̀ ara yẹn yóò ṣe kí ni yóò fọ́ dànù lẹ́yìn ìgbà yẹn ọ̀rẹ́ ló one stone wá ṣe kí ni one stone wá máa correct ẹ̀ yóò máa correct àti sọ fún wa o pé iṣẹ́ tí one stone ṣe ó ṣe kí ni ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ iṣẹ́ one stone ó ṣe fún bà ó ṣe fún jẹ̀dí gbogbo ẹsẹ̀ wa ń ro ẹni ẹ̀yìn ń ro ẹni ìwọ ní ìfúnpá ga ìwọ lẹ́jẹ̀ ìtọ̀ ṣúgà ni kí lọ ní irú àìsàn wo ló ń ṣe ẹ́ jẹ́ kí n mọ àìsàn tó ń ṣe ẹ́ ìwọ sọ fún mi àbúrò ẹ̀sán dàrú ni àbáyìsọ ya wèrè ni èmi kọ́ ọmọ sọ bẹ́ẹ̀ o làwáfín àti one stone ó ló máa sọ bẹ́ẹ̀ làwáfín àti one stone àti ọpásí àtàlùjọ gángan wọ́n ní àbó ya wèrè ni àbáyìsọ sí èrè ni ọlọ́mọ làwáfín ní agbára. Tipẹ́tipẹ́ àtìgbà tí mo ti mọ làwáfín tí ẹ̀yìn ríro kọjọ́kan nǹkan oṣù tí ó ṣe déédéé ọmọbìnrin làwáfín tí ìkọ̀kẹ́lura. mo dójú ọ̀rọ̀ bómi ti poró náà tójó kàtàkàtà poró ọ̀gbẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà lògùn ìbílẹ̀ làwáfín ni ẹ̀yìn romi ẹ̀yìn dúdú ti kànjẹ̀gbọ̀n ibà ti rógo nǹkan àlejò ọmọbìnrin tí ò ṣe déédéé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni fọmọ bẹ́ẹ̀ ni yes ó jà ló tẹ̀ ọlọ́ngbọ́n adúpẹ́ lọ́wọ́ àwọn NAFDAC yẹ̀wò gbogbo àwọn oògùn wa tó jáde wọ́n yẹ̀wò wọ́n dẹ̀ jẹ́ ló ń tẹ̀ wípé bàbá wa Sulemani Ẹgbẹ̀jí ẹ máa gún ọ̀sán ọ̀hún ẹ lẹ́sẹ̀ kí ni ẹ máa tà fáwọn èèyàn tó ló ń lọ sí kí ni ó ń lọ sí ẹnu ni bí ti làwáfín bó ṣe jẹ́ lọ́jọ́ ti tòní nìyẹn ẹ gbọ́ mi a ní apasi náà níbi bí o a ní sulafin a dẹ̀ ní apasi ṣé ẹ rí apasi yìí ó ní agbára lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n ká tá lọ sí bí advert apasi sáwọn èèyàn wà ń bẹ̀ ṣé wọ́n ń gbọ́ wa dáadáa ṣé wọ́n ń wò wá ẹgbẹ́ mi ṣé wà ń bẹ̀ ó dá ẹgbẹ́ mi àwọn èèyàn ti ń pè àwọn èèyàn ń pè hello ẹ ká sàn ta ni láti lú o látẹ̀kọ́ la ti sọ̀rọ̀ látẹ̀kọ́ kí lẹ fẹ́ kí lẹ sọ. wọ́n lè ṣe sales one stone. ẹni one stone kí lẹ ló ṣe one stone. mo ní wọ́n lè ṣe sales ẹ̀ lọ́wọ́. bẹ́ẹ̀ ni o kò sí nǹkan tẹ́ fẹ́ ẹ ẹ nọ́mbà ẹ lórí WhatsApp ká béèrè fún one stone wà tó dẹ̀ ń ṣe kí lẹ sọ sà
kí lẹ sọ mà. Èló ni sà. Ẹ nọ́mbà yìí lórí WhatsApp tẹ́ bá ti há rẹ̀ wọ́n á sọ price ẹ̀ fún yín ẹ lè ra báàgì tẹ́ bá ra báàgì gbogbo product ló wà níbi bẹ̀ ẹ̀yin máa ṣàlàyé nǹkan tó ṣe yín wọ́n wàá sọ wípé ẹ lo nǹkan báyìí lo nǹkan báyìí lo nǹkan báyìí ìlú Èkó lẹ wà. Mo ti máa ra one stone tipẹ́tipẹ́ mo ṣẹ̀ṣẹ̀ rà. Ẹ ti máa ra one stone tipẹ́tipẹ́ ẹ ti mọ iye tó ń tà nù so ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni à ń ṣe promo lọ́wọ́ ó dà sí ẹ ti lò ó so ṣiṣẹ́ orí atẹ́gùn lẹ́wà yìí so ṣiṣẹ́ iṣẹ́ ẹ̀ dáa product wa mi wo lẹ tó ti lò rí tó dáa. Mo ti lo ti COVID yẹn náà. Jakula bínú ẹ ṣeun adúpẹ́ ẹ á nọ́mbà yìí lórí WhatsApp wọ́n á sọ iye tí wọ́n ń tà fún yín ṣé ẹ ti gbọ́ ẹ ṣeun o ẹ ní ṣìṣe o Ọlọ́run á wà pẹ̀lú yín. ẹ wo ń náà nìyẹn 09020171999 ìwọ náà lè pè wọlé kó béèrè nǹkan tó bá rú ẹ lójú lórí àwọn product 09020171999 àbí kí wọ́n gangan kí o order fún ẹ nọ́mbà yìí lórí WhatsApp bàbá Suleiman Ẹgbẹ̀jì wọn á da yín lónìí ìwọ náà á rẹ̀ 09020171999 apàsí. bẹ́ẹ̀ ni àkàwọ́ ẹ ká gbọ́ pé ta ló wà ń bẹ̀ hello ta ló wà ń bẹ̀. hello. ẹ ká sọ̀rọ̀ láti ìlú o. Láti Èkó. Láti Èkó kí lẹ fẹ́ o. Ẹgbẹ́ product yẹn ló ń bá máa ti gbé ẹ̀sẹ̀. Ṣé product ẹ á nọ́mbà yìí lórí WhatsApp tẹ́ bá ti há rẹ̀ lórí WhatsApp yìí bó ṣe máa tẹ̀ yín lára ibi tẹ́ ti máa rí wọ́n máa ṣàlàyé fún yín ṣé ẹ ti gbọ́. ẹ á nọ́mbà yìí lórí WhatsApp bó bá ṣe jẹ́ ó máa ṣàlàyé fún yẹn ṣeun àdúpẹ́ o. ẹ gbọ́ mi ìwọ tó ní àgbàlagbà ń ní tí wọ́n ní ìfúnpá gíga tí wọ́n ní ẹ̀jẹ̀ ríro àbí wọ́n ní stroke ó ní abasiti ní tíì ní ó ní kékeré rẹ̀ wà nílà rẹ̀ wà páàkì ẹ̀ wà ó ní sẹ́yìn náà ti rí báyìí ó rèé o ṣé a ti rí ó ṣe pàtàkì ìwọ tó lárúgbó ńlẹ̀ ìwọ náà rà fárúgbó rẹ̀ ẹ wo orú àsìkò yìí àsìkò òjò ni òjò ṣe kí ni òjò ti bẹ̀rẹ̀ táìmù ní àárẹ̀ àwọn àgbà òun ló máa dé ìwọ náà rà one stone rà fún àwọn ìyá rẹ rà fún ẹ tó bá tọ́ ní tó wà lẹ́gbẹ̀ẹ́ gbọ́ mi 09020171999 àkàwọ́ bẹ́ẹ̀ ni sọ wà ń bẹ́ẹ̀. ìròyìn ayọ̀ ni mo mú wá fún ọ fúngbà àìpàsílè oògùn nú àìpàsí iṣẹ́ kí ní ṣe o káre láyé ajẹ́bí ìdóògùn bílẹ̀ tó ṣe sàn ní àìpàsí tó ń kojú ìṣòro ẹ̀jẹ̀ ríru èmi lórí fífọ́ ni o ara ríro kára ó máa gbóná àbàjì kámọ̀rọ̀ oorun sùn déédéé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó wá gbọ́ sàgbàdìwé ni àìpàsí tí mò ní ṣe kébékébé ju ọdún orí ẹni lọ àjọ NAFDAC sì jẹ́ ló tẹ̀ kó dára láti kọjá sọ́fún ẹni bó ṣe ń bẹ lólómi ló ń bẹ ní ìyẹ̀fun powder Sulawok Tradomedical Nigeria Limited ló ń ṣe gbòógì kì í bá àti àìpàsí. ó nìyẹn o ìwà pàṣẹ ìwọ tó fẹ́ rà ó 09020171999 09020171999 nọ́mbà tẹ́fí máa ọ́dà ẹ̀yin Facebook 1 ẹ̀yin ìgbà wáṣẹ̀ 2 ẹ̀yin Adùn Àṣà Yorùbá TV ẹ wò ẹ ṣe wá dúpẹ́ bí ọ̀rọ̀ tá a ń sọ lọ ẹ wò bá a ṣe tọ́ bọ arákùnrin olè ògbójú ọlásàánì bá a ṣe tọ́ bọ̀ lápò ọlọ́ngbọ́ owó náà kó jáde lápò rẹ̀ ẹ wá owó tó kó jáde lárúgbó rẹ̀ àṣẹ fẹ́ẹ̀kì ni bó tún wá ṣe jẹ́ fẹ́ẹ̀kì wá 1000 ọlọ́ngbọ́ pépà wáìtì ó dẹ̀ tún wà níbi bẹ̀ mo wá kẹ́wọ́ mọ́ rí àwọn èèyàn wá ná ṣùgbọ́n àjẹká náà wọ́n lọ́pọ̀ àwọn ọlọ́pàá wọ́n ṣe kí ni wọ́n kó wọn lọ àwa náà wá tẹ̀lé wọn lọ pé a fẹ́ tẹ̀lé wọn lọ bóyá wọ́n kàn fi wọ́n lẹ̀ lọ́nà ni ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ àwọn ọlọ́pàá wọ́n ṣe kí ni wọ́n mú wọn lọ ẹ wo ẹ̀yin tẹ́ ń fi ọmọ sí ìdí ọjà ẹ má tẹ̀ mọ́ wọn létí àgàgà wọn ní POS ẹ má tẹ̀ mọ́ wọn létí dáadáa wípé ká máa tu owó wò ká máa yẹ owó wò dáadáa ẹni ká máa yẹ owó wò ẹ wo àwọn ti fẹ́ máa lọ lọ́jọ́ ti tòní. Dr. Suleiman ló ní kí gbogbo yín o. bẹ́ẹ̀ ni o. Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ ló ní kí gbogbo yín o. owó ti kí gbogbo yín lọ kọ̀ọ̀kan. ó sọ́ka sùn bẹ́ẹ̀ níta. bẹ́ẹ̀ ni kí ló ṣe jẹ̀dí. jẹ̀dí ara ríro. yes bẹ́ẹ̀ ni ọlọ́mọkùnrin. yes ẹ̀yìn dídùn. bẹ́ẹ̀ ni nígbàkúgbà tára wà bá ń kọ́fẹ́ o. ó sọ́ka sùn ní ẹ̀dọ̀ wa kára wa lè jí pépé. kúlùkùlù sí àjò
tí bá lu ẹ̀sẹ̀ wọ̀wọ̀wọ̀. One Stone Capsule jagunlabi aláyàbí òkè sọ́dìrì dàgìrì ọ̀dàgìrì kàkàkà. One Stone Capsule àpẹẹrẹ ìnè tí a fi wí àtẹ̀bùsẹ̀ láti iléeṣẹ́ Sulawok Nigeria Limited Dr. Suleiman Ẹgbẹ̀jì Ògbó. ẹ wo àwa ti fẹ́ máa lọ lọ́jọ́ tòní ṣùgbọ́n ká tó máa lọ ẹ gbọ́ mi ọlọ́ngbọ́ báàgì wa yìí ìwọ rà á gbogbo ẹ̀yin tẹ́ wá lọ òyìnbó ẹ̀yin lè mọ́ ra báàgì ẹ̀yin ra páàkì ùnè ẹ̀ra páàkì ùnè nǹkan ẹ̀yin tẹ́ wá lọ òyìnbó páàkì táyìn nídìí ní ẹ̀ra páàkì àwọn tó wà Nàìjíríà àwọn lè kọ́ ra báàgì tán bá ra báàgì tán bá lò ó tán bá rí bó ṣe rí àwọn tún lè rà sí ṣùgbọ́n wọn tó wà lọ òyìnbó tó bá ra báàgì tó bá lò tán owó DHL ó tún lè lé ẹlẹ́rẹ́ ṣùgbọ́n tó bá ti rà á inbox tó bá ti gbé lọ wàá máa lò ó ẹ wo adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ wà ní Germany gbogbo ẹ̀yin èèyàn mi gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń pè mí tẹ́ ń kí mi ẹ ṣé gan o ẹ ṣé gan o ẹ ṣé o àmọ̀mọ́ lóore ẹ wo lọ́la tó jẹ́ ọjọ́ ìsinmi ẹ máa bá àfáà kan pàdé lórí ètò yìí lọ́la àfáàbò tí ẹni náà kí lórúkọ ìlú wọn náà àfáàgbìrà ẹ máa bá àfáàgbìrà pàdé ẹ wo àwọn gángan èmi mo pọ́n ti fún yín nítọ́wò tí wà lórí page èmi gángan mo pè wọ́n wá mo ní àfáà ẹ wá torí gbogbo wọn láwọn ọmọ yẹ̀pẹ̀ wò àwọn ọmọ mi wò àwọn wo ẹlẹ́yìndínlógún pé káwọn ọmọ wa wòṣẹ́ fún yàn káwọn kan rí yàn àbí káàdì yẹn kan sórúkọ àwọn rẹ̀ fáwọn wípé àwọn ṣe kí ni àwọn ti mọ nǹkan tó ṣe mo ní ó dà ẹ wá sórí ètò káwá dán yín wò àwọn ọmọ Nàìjíríà àwọn èèyàn mi dáadáa wọ́n dán yín wò àfiwọ́rọ́ èèyàn tẹ̀ ẹ jẹ́ ṣùgbọ́n lọ́la láago 7 ẹ máa bá wọn pàdé lórí péjì yìí bí ògo ṣe ń jẹ́ tọ́lọ́ àbáwọ̀ Suleiman Ẹgbẹ̀jì àwọn ènìyàn sọ pé ká máa gbé wọn wá pé ká fi lè máa mọ àbẹ́kí ẹ̀yin ènìyàn àbẹ́kẹ́ máa jì sínú ọ̀fìn ayé àbẹ́kẹ́ máa kó sọ́wọ́ àfọ́ èké pásítọ̀ èké babaláwo èké oníṣẹ̀ṣe èké torí ẹ̀ la ṣe ń gbé àwọn olóòótọ́ wọn la ṣe ń gbé wọn wá sórí pílátọ́ọ̀mù yìí ẹ wá gbọ́ mi mo ti sọ fún yín téèyàn kan bá fẹ́ gbọ́ jẹ́ kí n mọ̀ àbẹ́yẹn kan ṣe nǹkan tí ò dáa fún ẹ jẹ́ kí n mọ̀ rìpọ́ọ̀tù ẹ̀ tó bá ti rìpọ́ọ̀tù ẹ̀ ojú ẹsẹ̀ làá máa ṣe kí ni làá máa gbégbèsè lé lórí ẹ wo kò ní jù báyìí lọ lórí ètò lọ́jọ́ ti tòní ṣùgbọ́n adúpẹ́ bàbá wa ní ká kí bàbá wa Suleiman. ló ní kí gbogbo yín o wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ ló ní kí gbogbo yín o wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. wọ́n sọ́ka sùn bẹ́ẹ̀ níta. Yes. Bẹ́ẹ̀ ni. Yes. Ara ríro. Bẹ́ẹ̀ ni. Ìṣedéédé. Yes. Fọlọ́mọkùnrin. gan. Ẹ̀yìn dídùn. Yes. Nígbàkúgbà tára wà bá ń kọ́fẹ́ o. One Stone ni. Ẹ wo gbogbo tá a ti sọ kalẹ̀ yìí ìwọ tó fẹ́ rà á tó mọ ibi tó ti fẹ́ rí gbọ́ mi ibi tó ti easy fún ẹ jù lọ sórí WhatsApp ẹ ọ́fíìsì wa ní WhatsApp 09020171999 kò sí nǹkan tó fẹ́ tó ní rí mbẹ̀ 09020171999 má pe nọ́mbà yìí ìwọ kàn sẹ́ni message sórí WhatsApp ojú ẹsẹ̀ náà máa ṣe kí ni làwọn dókítà náà máa dẹ lò wọ́n á ní kó sọ nǹkan tó fẹ́ kí ni nǹkan tó ń ṣe ẹ́ wọ́n wá dẹ lò wọ́n sọ orú nǹkan tó máa lò bóyá ó yẹ kó rí bàbá wa Suleiman Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ wọ́n sọ fún ẹ wọ́n ní kó lọ rí dókítà rẹ o bàbá wa Suleiman Ẹgbẹ̀jì àwọn ní dókítà rẹ o ẹ wo orúkọ mi ò yí padà ẹ gọ́gù ẹ ó máa sọ fún yín ọmọọba òun náà ni ẹ wo àsìkò fàájì láwàá yìí torí ìrọ̀lẹ́ báyìí orílẹ̀-èdè ọ̀pọ̀ ọmọ tó bá mọ ṣẹ́ṣe ó yẹ kó lásìkò gbádùn látọjọ́ Monday wọ Saturday tẹ́mi gan bá ti kú omi ọlọ́ngbẹ́ máa kálùjò sínú mọ́tò èmi gan ń lọ lẹ́nu èmi ti parí iṣẹ́ lọ́jọ́ ti tòní èmi àtìyàwó mi àwa tilẹ̀kùn mọ́rí lórí yàrá kan tí mo ń gbé ọlọ́gbọ́n yàrá kan mi ó jọ mí lójú bàjẹ́ àdúgbò ẹ wo ó dìgbà kan ó dọjọ́ rẹ gbogbo àyíká fẹ́ fún mi ní nǹkan weekend èmi àgbà o ẹ ṣeun ó ṣe kí ni ó dàbọ̀.